tọ̀ lórúkọ lọ́wọ́n ọba la fi ń ṣìdè ètò ìwọ lọ́ba àná ọba èní ọba tó lọ́jọ́ gbogbo ìwọ lọ́mọ̀ràn tí mo yún gbénú karahun ìwọ lọ́ba tó pa tẹ́nìkankan ò lè jí ọba tó jí tí ò sẹ́dà kan tó lọ ọ̀fẹ́ àti pa ìwọ lọ́ba tá àbòbò òbò tá ò lè bò tán tí fojoojúmọ́ tó gbèsè à ń wá a ò rí a tún wá rí a ò dàmọ̀ lọ́mọdá ni oorun fi ń pè é láwa má rèdè àtẹ́lẹsẹ̀ ń tẹ̀lẹ̀ lójoojúmọ́ kò jẹ bẹ́ẹ̀ ni kò lá kò sẹ́ni náà tó lè màdí tú rẹ ọba Elédùmarè ọlọ́run ògo ni fokọ rẹ ọládòkun ọlámilékan ló kọ mi ọlá pìrìsẹ́ńtà èyí ló kọ táyé fi ń gbé mi lárugẹ èmi lọmọkùnrin afẹ́fẹ́ pèdèpèdè ní mi tí mo pèdèpèdè títí títa fòdé ta lọ́rẹ̀ mo wá dédé gbàgbé èdè kí á ní mo sáré pọ̀mọ́ lédè kó wá gbédé àní kí n bá lọ́rọ̀ fẹ́ àti pèdè tèmi ń gbàgede lédè apárí tó bá ń sọ wájú mi kó òun ó de ṣòkú má fẹ́ gbé ẹnu rẹ̀ rèé torí mo mọ̀ pa rẹ̀ lọ́tàn jẹ mi ò jẹ́ tọ́ra mi jẹ o tọ́rọ́ wò sí báyìí kò ṣojú ilẹ̀ bàbá mi èmi ní Ìjẹ̀ṣà onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká èmi mi lọmọ ẹlẹ́ni ìwẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ní mòrè ọmọ àpọ̀nàdà mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní ṣẹlẹ́gbàǹkọ́gbè lórí móhùnmáwòrán Ọmọlúàbí TV tá a tàn káàkiri àgbàlá ayé nílẹ̀ yìí àní tó tóbi dókè òkun ó jẹ́ lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook ẹ fọ́lọ̀ wa àti Ọmọlúàbí TV ẹ lò rọ̀fẹ́ àti mọ̀ wò wá kìtèkìtè láti mọ̀ gbádùn àwọn ètò wa tí ń bá fẹ́fẹ́ fà á kódà lórí ti YouTube náà à ń bẹ́ẹ̀ àti Ọmọlúàbí TV lórí Instagram náà ẹ tẹ̀lé wa kájọ mọ́ nǹkan ọmọlùbọ́ àti Ọmọlúàbí TV náà ni o láti lò rọ̀fẹ́ àti jẹ̀gbádùn lórí Ṣẹlẹ́gbàǹkọ́gbè láti mọ́ yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ tó gba tó kọ tó gbì tó jẹ́ pé tẹ̀yìn náà bá gbọ́ ẹ̀mí kan lẹ̀ pé nǹkan bẹ lókè èèpẹ̀ ẹ̀ wo ẹni ọkàn ló mọ̀ àbúrò ní kàngù sí yín kò ní kàngù sẹ́mi náà kò ní kàngù sí gbogbo etí tí ń gbọ́ mi fún ojú tí ń wò mí Adékúnlé Yusuf nínú olóòtú ètò yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ agbára táàjọ ṣe ni bófìdì tí bófìdì kan sí Ọlámilékan náà bẹ̀rẹ̀ agbára pẹ̀lú mi Ṣẹlẹ́gbàǹkọ́gbè títọ̀ sẹ́yìn báwo láṣẹ ṣe ná ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ ológo kí ló dé ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ àmọ̀ràn kí n fọ̀rọ̀ ẹnìkan kí n fi ṣàríkọ́gbọ́n kí n nà sáfẹ́fẹ́ kẹ́yìn náà tiẹ̀ gbọ́ pé mo lógo kíní kan báyìí èyí sọ kódà nínú ìwé mímọ́ Joseph ó lálàá pé ìtì àwọn ẹ̀gbọ́n òun ó ń forí balẹ̀ fún ìtì tó ń gangan ó wáá sọ sétí àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kété tó sọ báyìí náà ń dìde ogun sí náà ń dìde egun pẹ̀pà ìwọ olóhùn fẹ́ lóògùn kọjá àwa ẹ̀ tó gbọ́dọ̀ dídé náà nǹkan ló fà á àti ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lógún ti wá kí wọ́n láwa ń sọ ìrírí ayé wa kí là ń sọ fún social media kìnìkan a mọ̀ gbé sáfẹ́fẹ́ nǹkan báyìí ni mo ṣe lọ́wọ́ ẹni tó jáde ìwé mẹ́wàá òun tó jáde ìwé mẹ́wàá ẹni tó jáde school start òun tó ṣe tán ẹni tó sáàfù lọ́wọ́ òun sáàfù lọ́wọ́ yóò máa gbé sórí social media kí ló dé ná ẹtì àjẹ káàtì ẹ̀ máa fọwọ́ ká máa fi bẹnu wa wò ọwọ́ mẹ́wàá ká máa fi jẹun torí pé ẹni ọkàn ló mọ̀ àyè burú ẹni ọkàn ló mọ̀ àyè nípọn ọlọ́pìsẹ́ńtà mọ́ fún eré sétí aráyé lórí Ṣẹlẹ́gbàǹkọ́gbè lórí ìkànnì móhùnmáwòrán Ọmọlúàbí TV kí n tó wá tún pẹrẹ pẹ́ ẹ̀ tẹ́sàlẹ̀ ìkòkò ẹjẹ́ ní ilẹ̀ àgbára lọ́tí ń bá padà dé nǹkan ń bẹ lókè èèpẹ̀ àbúrò ní kàn wá kò ní kángun sọ́dọ̀ wa ẹ kú kàlẹ̀. àtúnratò màmá ní Amobitas ó dára ó kún fún èròjà akára ó le tàbí ṣùgbọ́n ó sì yọ Amobitas dára o òun tako àìsàn nínú àgọ́ ara ìbàdí ríro ó máa sá lọ tó bá ti ń lo Amobitas òun ni ẹ máa ń lò ẹ̀yìn ríro kò ní sí mọ́ tó bá ti ń lo Amobitas òun ni ẹ máa ń lò Amobitas ni mò ń sọ ó fi kún immunity system Amobitas òun ni ẹ máa ń lò àìsàn ò lè ráyè tó bá ti ń lo Amobitas na you big to prevention is better than cure Amobitas ni ó gbẹlura àtúnratò màmá ní Amobitas ó dára ó kún fún èròjà akára ó le tàbí ṣùgbọ́n ó sì yọ Amobitas dára o òun tako àìsàn nínú àgọ́ ara. Amobitas iléeṣẹ́ Amolab Healthcare Nigeria Limited ló ń ṣe é. Ó wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tó yín. Fún àlàyé sí ẹ pè sórí 07088778855. Amobitas ó dáa fún gbogbo ẹbí. tó ẹ káàbọ̀ padà Ṣẹlẹ́gbàǹkọ́gbè ní máa fẹ́fẹ́ fà á pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yìí ọlá pìrìsẹ́ńtà lórí ìkànnì móhùnmáwòrán Ọmọlúàbí TV tó kí la fẹ́ sọ fún ìtọ̀sẹ̀ kí la gbé wá fún yín kí lọ́rọ̀ àmọ̀ràn kí làwọn gangan tá a gbé wá gan ìlú kékeré kan mò ń lọ nípínlẹ̀ Èkìtì ìlú kékeré kan bẹ́ẹ̀ tá à ń pè ní Ìsẹ̀ Èkìtì ní ìjọba àbílẹ̀ Ìsẹ̀ Ọ̀rún ẹ ń bá débẹ̀ yóò mọ nǹkan tí mò ń sọ yìí ní agboolé kan tí à ń pè ní ẹ̀yẹ ìfowópamọ́ ní àṣírí kámọ́tù gbogbo ẹ̀ kámọ́tù désàlẹ̀ kòkó nìkan yàn arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àmọ̀ jẹ́
Kúnlé tá ń sọ̀rọ̀ yìí Kúnlé òun nìkan lọmọ tí ìyá rẹ̀ bí kò níwájú kò ní lẹ́yìn ó sì jọmọ ológo àti bí ọmọ ọdún bíi mẹ́ta ní ọmọ ẹ̀ ó ti wò pé ọmọ ẹ̀ ń kọrin ìmọ̀ tó bọ̀ kódà àti kékeré ní tó bá ti ń kọrin ní ọkọ̀ ṣọ́ọ̀ṣì báyìí ó sì gba ọmọ yìí ọmọ ológo ni ó ń lọ bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó jáde ìwé 6 ó lọ bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó parí ìwé bíi 10 ní ìlú kan náà ní Ìsẹ̀ Èkìtì nílùú kékeré kan tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Èkìtì kí ló wá ṣẹlẹ̀ nkété tarakùnrin yìí tó parí ìwé bíi 10 ló bá wù pé òun ẹ̀bùn tó ń ní yìí ẹjọ́ òun ti kóun ó bíùdì ara òun gẹ́gẹ́ bí àṣà àwọn eléyè ìbò kóun ó bíùdì ara lórí rẹ̀ ló bá lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ sá ẹ̀jẹ̀ mọ̀ kọ́ṣẹ́ lábẹ́ yín bí olórin ló bá ń kọ́ṣẹ́ ló bá lọ ní bá ń bọ̀ kẹ̀kẹ̀rẹ̀ abẹ́ títí ń kọ́ṣẹ́ iṣẹ́ gbé wọn lọ ìlú èbò ló wà tóun náà bẹ̀ sí ti ní kọrin tiẹ̀ ó lò bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta nílùú èbò ló bá wálé pé kóun wá tiẹ̀ wá kí àwọn pé kìnnìkan ọ̀rẹ́ rẹ̀ tán ti wájọ yíra wọn ti pẹ́ náà ti jọ parí ìwé 10 ló bá sọ fún pé wo ibi tí mo wà ní ìsìn owó ti dé o owó ti ṣe kíní kan orin tí mò ń kọ́ ń gbà náà ni mò ń lò ní ìsìn tí mo fi ń lo dáúlà orin tí mò ń kọ́ ń gbà náà ni mò ń lò ní ìsìn tí mo fi ń lo dáúlà sáwá mọ ẹni bí ẹni èèyàn bí èèyàn sáà mọnú èèyàn ọ̀pọ̀ aláǹgbá yẹn ló dakùn délẹ̀ ìjà tiẹ̀ mọ̀ yí gan tinú rùn bí ọ̀rẹ́ rẹ̀ ìwá wò pé ìyẹn kúrò nínú ìlú ìgan láti bí ọdún bíi mélòó kan ìwọ lọ lú èbó wá dé wá yíyàn mi lójú pé nǹkan báyìí inú bí ọ̀rẹ́ rẹ̀ àmọ́ kò fi hàn fún àwọn bóni pẹ̀lẹ́ àwọn susan ṣe dáadáa tí kinní kan lọ déédéé ọ̀rẹ́ rẹ̀ sojú ayé fún ìgbà tí ó délé ló bá kó ẹjọ́ ló bá rò fún ìyá rẹ̀ pé abẹ́ ẹ̀ máa rí Kúnlé mọ̀ dé àyà Kúnlé dé kí wá ló wá ṣẹlẹ̀ àkílẹ̀ ní ó wá kíyìn fún kíni kó wá wá o ẹ̀gbọ́n nǹkan tó sọ nǹkan báyìí ni Kúnlé mọ̀ sọ inú bá bí ìyá rẹ̀ pé ìyẹn ni pé wá ń gan ọmọ mi tí ò lórí ọ̀fẹ́ àti kúrò kí ló dé lẹ́yìn ọmọ Nàìjíríà kẹ́ mọ̀ mọ̀já mọ̀ bínú ara wa mọ̀ ní ìyá kúrò ní ìyá ọ̀rẹ́ rẹ̀ ló bá mú kan kó èjì ló bá òpó ìtọ́ nǹkan tá a ṣe ọ̀wà ló bó bá gbalẹ̀ aláwo lọ ilé aláwo tó gbà lọ́nà tí wọ́n sọ fún pé wòmí ọ̀rẹ́ rẹ̀ tó jọ ọmọ tiẹ̀ náà ní òṣìṣẹ́ kó lọ ń bàtà ẹsẹ̀ Kúnlé wá kó tó di pé yóò padà sílùú èbò kó lọ ń bàtà ẹsẹ̀ kan wá ńbẹ̀ ọlọ́mọ bá gbẹ̀yìn nǹkan bàbá ẹni babaláwo tó sọ nǹkan bàbá ẹni ó ń bàtà ẹsẹ̀ kan wá ni o ní ọ̀rẹ́ Kúnlé yìí ló bá lọ ilé wọ́n kú tìjọ mọ́ra wọn wọ́n wọ bàtà wọ́n wọ aṣọ wọ́n ṣe gbogbo nǹkan mọ́ra wọn wọ́n lọ́ra wọn ni torí ọ̀rẹ́ àti ilẹ̀ wá ni ló bá mú bàtà Kúnlé ló bá mú lọ fún ìyá rẹ̀ ló bá ní ìyá wa mú lọ lé alájò kí ló wá ṣẹlẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ẹjẹ́ ilé lágbára ti máa padà dé kí wọ́n tún pẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí Kúnlé bàtà tán lò kí ló ṣẹlẹ̀ sí ganan ẹjẹ́ ilé lágbára náà mò ń bọ̀ ẹ̀kú kàlẹ̀ ṣẹlẹ́gbà ń kọ́ gbé nǹkan bẹ̀ lókè. Goodness and mercy follow me every day. Everything when I touch for this life, anything when I want. She not my show, she not Porsche, oh. Mommy get up. If they're the dirty, don't mind them. If bottom belly come me, you buy them. My time don't come, yo. Ayo aba, baby, oh. tó ẹ̀wọ̀n Nàìjíríà wọ́n mú ọ̀hún bàtà Kúnlé wọn mú délé alájò ìgbà tán délé alájò jó nǹkan kan pọ̀ mọ́ nǹkan kan ó jó pọ̀ mọ́ nǹkan kan nílànà tìbílẹ̀ wọ́n bá ní lọ fún padà kó mọ̀ wọ́ ní kété tí wọ́n dápọ̀ bàtà yìí padà Kúnlé bá tó gbogbo nǹkan pápápá ló bá padà sílùú ọba ìlú ọba tí Kúnlé padà sí orin tó lọ kọ́ nílùú ọba ibẹ̀ náà ti gbé o wípé kò níwèé táwọn fi máa ń lọ táwọn fi máa ń bọ̀ ẹ̀ ti mọ̀ físà ẹlẹ́bí àṣà àwọn eléyè èbó wọ́n ní òní pé kí nìkan wọ́n ṣe lé padà wáyá lẹ́nu o wọ́n tún ṣe á lé padà wá lé gan ó tún wá jẹ gbèsè ni wọ́n tún fi gbèsè wọ́n tún fi sí Kúnlé wọ́n fi sìn wá lùlù tó jẹ́ pé láti bí ọdún bíi 6 láti sọ̀rọ̀ yìí inú oko ní Kúnlé ti ń ṣiṣẹ́ kódà orin ti ń kọ gan tó bá ń kọrin láwùjọ èèyàn àfi bíbà pé bóyá ẹ̀fọn bá ń kọrin sẹ́mọ̀ ẹ̀fọn lóhùn tó dáa jù láyé àmọ́ kò sọmọ aráyè kan tí fẹ́ gbórin tí ẹ̀fọn sọ jáde mo fi máa sọ pé kí ló dé kí là ń sọ̀rọ̀ ara wa fún ná ẹlòmíì kò ní sọ̀rọ̀ rẹ̀ fún ọ̀rẹ́ o àmọ́ tó bá fi lè mú tó parí ìwé bíi 10 àbí tó parí gbogbo nìṣe yóò gbé sí orí social media ní Facebook Instagram WhatsApp congratulation to me wò mí ọ̀pọ̀ láǹgbá kí ló dakùn délẹ̀ àmọ́ èyí tí ló ń rùn ẹni tó rò wípé ilé onífẹ̀ẹ́ mi ó mọ tí ń bẹ́nu rẹ o torí pé òun mọ tó jẹ tẹ́lẹ̀ kù mọ́nú ara rẹ̀
jẹ́ gbìyànjú lábẹ́lẹ̀ jẹ́ kí ìgbìyànjú rẹ kó fọhùn ṣe ti ọmọ aráyé tó ọlápìsẹ̀tà kẹtàtàn lórí ètò ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì lórí ìkànnì móhùnmáwòrán Ọmọlúàbí TV àníyàn jù bẹ́ẹ̀ lọ lórí ètò fún títọ̀ ṣẹ̀yẹ ọ̀rọ̀kùnrin lànà níyẹn tó jẹ́ pé ó sọ̀rọ̀ ayé ara rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ kó tó di pé wọ́n ba ayé rẹ̀ jẹ́ ìbẹ́lẹ̀ ó kẹ́ ẹ lọ sí agbègbè kan tí wọ́n pè ní ìlú Ìṣèkìtì ní ìpínlẹ̀ Èkìtì náà níbẹ̀ ló wà kẹ́ ẹ ń bẹ̀rẹ̀ agboolé mu kókó bù láṣìírí fò bí ó ṣe rí nù tó ibẹ̀ láàmú ọbẹ̀ ọ̀bẹ ní bẹ̀ṣù atẹ́lẹ̀sí àṣìbẹ̀ náà wò àwa tí wọ́n lọ́sẹ̀ láti padà wà níjọ́ mẹ́jọ ẹ̀dá tó bá ní ẹmọ́ bọ̀ ńlá ní débá ọwọ́ pàtàkì lọ́wọ́ àtàjọ ṣètò fídíò gbogbo fi kan sí ẹ̀ ló kọ́ lóòtú ètò mi Adékúnlé Yusuf Ọmọlúàbí ó dúró bàbá gbá pẹ̀lú mi ilé agbára ó ní ọlámúlẹ́kùn ó ní ọmọ ọlọ ó ní kò ní sí nǹkan kan ọlámúlẹ́kùn náà bẹ̀rẹ̀ lágbára pẹ̀lú mi ó dúró wáńwá Yusuf Taiwo àwọn náà dúró sí ìdí ẹ̀rọ kọ̀ǹpútà ẹ̀yẹ́sàsìmọ̀ àti Adéríbigbé Elizabeth gbogbo wọn bẹ̀rẹ̀ lágbára pẹ̀lú mi o lóko àwọn wọ̀nyí mo fi ń lágbèrè fún yín ó kọ́ mi ò yípadà ọ̀làdògún ọlámúlẹ́kùn ló kọ́ mi ọlápìsẹ́ńtà nínú ọkọ̀ táyé fi ń gbé mi lárugẹ ìmọ̀ lọ́mọkùnrin afẹ́fẹ́ pèdèpèdè ní mítí mo pèdèpèdè títí títàn fi tàlọ́ rẹ̀ mo jẹ́ yẹ́dẹ́ gbàgbé èdè kẹlẹ́ mo sáré kò mẹ́rẹ́dẹ́ kó wá gbédé àní kí n bá lórí fásitì pèdè tèmi ń gbàgede lédè tábàlá parí kan tó sọ wájú yín tàbí wájú mi gẹ́gbọ́n wọn di ṣùkú màá fẹ́ gbọ́ ìrìn rẹ̀ nítorí mo mọ̀ pé ara ẹ̀ lọ́tàn jẹ́ ọlápìsẹ́ńtà mi ò jẹ́ tanra mi jẹun ọwọ́ sì kò yẹjú ilé bàbá mi èmi níjẹ ṣá onílẹ̀ obì ọmọlẹ́ni àtẹ̀ká ìmọ̀lẹ́ ọmọlẹ́ni ìwọlẹ̀ tíjọ́ mẹ́jọ táwọn ọmọ pàdé àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ojú tẹ̀ fi ń gbé wa kò ní fọ́ etí tẹ̀ fi ń gbé wa kò ní di mo wí pé ó dàbọ̀.